Asley Olórì ọba Ilé Ifẹ yé rìnrìn òṣìkiri tó òrìṣà ò bá yí ẹ kó bèrè lọ́wọ́ àwọn tó ń ṣe òrìṣà. Ṣé mọ̀ pé ó pẹ́ tí mo ti máa ń sọ fún wa pé kò sí ẹ̀sìn kankan lórílẹ̀ ayé tí ò ní pàǹdà nínú ẹ̀sìn. Ṣùgbọ́n ká nírú ọmọbìnrin tó ń sọ̀rọ̀ yìí ò bá jáde, àní mọ̀ pé kì í ṣe gbogbo ẹlẹ́sìn ìbílẹ̀ ló yan pàǹdà. Ṣé dandan ni pé kẹ́ máa lọ sétí omi, kẹ́ lọ máa da èso sétí omi, kẹ́ máa lọ máa pa ẹran sétí omi? Lórìṣà ńlé ni. Ṣé kò sóríṣà ńlé yìí ni? Ẹ̀yin náà ẹ wo fídíò yìí. Ẹ jọ̀ọ́, ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ìgbà wo lolórìṣà bẹ̀rẹ̀ sí ní lo kándù? Ìgbà wo lolórìṣà bẹ̀rẹ̀ sí ní lo kándù tó ń lo pẹ̀fíùmù? Ṣebí Celestia ló gbé pẹ̀fíùmù wá? Ṣebí Ọ̀ṣọ́fà ló ń lo pẹ̀fíùmù, ló ń lo kándù? Tẹ̀mánà ẹ wọnú ẹ̀mí tẹ̀ ń ṣòṣì bí ara aṣẹ́wó. Kò dẹ̀ lè dùn mí fún yín torí àti Ilé Ifẹ ní gbogbo ẹ̀ ti wọ́ wá. Àti Ilé Ifẹ ó ní gbogbo ẹ̀ ti wọ́ wá. Bí Asley ìyàwó kábíyèsí Ògúnwùsì bóun náà bó ṣe bọ́ sí Èkó nìyẹn tó lòun aṣọ ọdún olókun. Òkun wà ní Ifẹ̀ kò dúró ń bẹ̀. Kí ló ń ṣe yín? Kí lẹ̀ ń bá kiri ná? Kí ló sọnù lọ́wọ́ yín tẹ̀ ń dojú tira yín káàkiri? Ẹ kó sáṣọ rìyẹ̀rìyẹ̀ ẹ lẹ̀ mọ́ etí òkun. Ẹ ní ẹ fẹ́ lọ kí òkun, ẹ fẹ́ lọ bọyẹ Ọ̀ṣun lókun. Kí òṣì ṣe yín ni? Òṣì ṣe yín ni? Àbí wọ́n ṣépè fún yín ni? Ó dàbí pé ẹ fẹ́ ṣe orí burúkú, a máa pe ìjọba sọ̀rọ̀ yín. Gbogbo orí burúkú tẹ̀ ń dà sínú òkun, tẹ̀ ń dà sínú ọ̀sà káàkiri, ìjọba máa bá wa lọ́wọ́ sí i. Tọ́ máa kọ́ wọn bí tátì sétí òkun, tọ́ máa gbẹ́rù lé wọn lórí. Ẹ bẹ̀rẹ̀ sí ní kọ́ wọn wèrè. Kì í ṣe òrìṣà ló ń ṣe, tíátà ló ń ṣe. Ẹ ti wo fíìmù jù. Àwọn oní tíátà tí ẹ̀ ń wo fíìmù wọn, òun lẹ jẹ́ ẹ rò pé òrìṣà nìyẹn ni? Ṣé bó ṣe ń ṣe òrìṣà nìyẹn? Ẹ jọ̀ọ́ ìjọba Tinubu, ẹ bá wa kó gbogbo àwọn oníkàbá tẹ́ bá ti rí létí òkun, wọ́n wá ń dààmú òkun ni. Bẹ́ẹ̀ wọ́n tún fún àwọn èèyàn léwọ̀ jẹ. Wọ́n fẹ́ báyé àwọn èèyàn jẹ torí àìmọ̀kànmọ̀kàn ní àwọn èèyàn tó sá kúrò náà ẹ̀sìn míì, tó sá wá sínú ìṣẹ̀ṣe, tó sá wá sínú òrìṣà. Wọ́n tún dénú òrìṣà náà, wọ́n tún wá máa kọ̀dàmú bẹ̀ nítorí ìrìn àjò tí wọ́n rìn tí ò dáa. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ bá wa dá sọ̀rọ̀ àwọn oníkàbá yìí. Àwọn náà ló ń lo ẹ̀mí nínú òkun, àwọn ló ń kó èso sókun, òrìṣà ló ń bọ́ ńlé. Kí lẹ̀ ń wá kiri? Kí ló sọnù lọ́wọ́ yín? Gẹ̀gẹ̀tì fọ́wọ́n àna ní gbogbo yín. Ó tó di pé àwọn Muslim wọ́n tún gbé wa síta, wọ́n bẹ̀rẹ̀ sí ní ba ìṣẹ̀ṣe jẹ́. Èmi gan máa ṣépè fún yín, ẹ máa ṣorí burúkú ni. Tẹ́ bá tún lọ sókun pé ẹ fẹ́ lọ da èso orí burúkú yín tẹ̀ ń gbé kiri. Kí ló dé? Tẹ́ bá tún nẹ̀mọ́ òkun pé òkun lè fẹ́ lọ dà sí. Olókun máa bá yín jà ni. Kí ló dé? Ẹ fún mi léèwọ̀ jẹ. Ẹ máa dẹrù ìyà kiri. Ẹkún omi ó máa jà. Ẹkún omi máa jà. Ẹ mú ẹran, ẹ lọ pa sókun, ẹ gbé orí ẹ so mọ́yàn nídìí, ẹ ní kó lọ máa gbé sáàrin omi. Ẹ máa ṣorí burúkú ni. Olókun máa bá yín jà, ó máa pọn omi sí gbogbo yín níkùn. Dóṣù, rárí. Èyí tó bá lóhun dóṣù, oṣù rán ló dá. Instead pé kẹ́ lọ sọ́dọ̀ àwọn èèyàn yín nílé, kẹ́ sin òrìṣà ìdílé, ní sin òrìṣà ìdílé. Ẹ máa kọ́ra yín níṣẹ́ 2 years. Ẹ máa wá gbára àṣẹ, ẹ máa kó fúnra yín, ẹ máa ṣorí ibu ni. Kó tó di pé àwọn ẹlẹ́sìn mi wọ́n tún wọ́n máa fi orí burúkú yín, wọ́n máa fi máa tàbùkù bá ìṣẹ̀ṣe. Àwa gangan fún ara wa la máa gbé yín síta. Kí ló dé? Òrìṣà sọnù ńlẹ̀ yín ni. Tẹ́ ẹ bá ti dé tí omi ẹ̀ tí bọ̀rìṣà. Ṣé òrìṣà ò sí ńlé ni? Bẹ́ẹ̀ náà ìwà Asley Olórìsà ó kúrò Ilé Ifẹ, ó nẹ̀mọ́ etí òkun bíbá. Ṣé kò sókun? Òkun Ilé Ifẹ lòkun ti kúrò tó fi di pé ó lọ káàkiri. Kí ló wá ń wá kiri tó ń ṣòṣì bí ara aṣẹ́wó? Asley Olórì ọba Ilé Ifẹ yé rìnrìn òṣìkiri tó òrìṣà ò bá yí ẹ kó bèrè lọ́wọ́ àwọn tó ń ṣe òrìṣà. Tí òrìṣà ò bá yí ẹ bèrè lọ́wọ́ àwọn tó ń ṣe òrìṣà. Ẹ yé ṣe bálabàla. Gbogbo orí burúkú tẹ́ ṣe, tẹ́ fi sá kúrò nínú Christian, tẹ́ sá wọnú ìṣẹ̀ṣe. Orí burúkú yẹn náà lẹ́sẹ̀ máa ṣe nínú ìṣẹ̀ṣe. Ẹ jẹ́ kí n wá sọ fún yín o. Ẹ jẹ́ kí n sọ fún yín, kẹ́ tẹ́tí yín kẹ́ gbọ́ dáadáa. Ṣé ní gbogbo ẹ̀mí tẹ́ máa ń lò nínú sẹ̀lẹ̀, tẹ́ ń lò nínú kérúbù, tẹ́ mú wọnú ìṣẹ̀ṣe yẹn? Àwọn iṣẹ́ tẹ́ ń jẹ́ bí kọ́ di kándù méje, kọ́ mú kí ló ń pè ìmọ̀, kí wọ́n gbìmọ̀ títí kọ́ máa kó pẹ̀fíùmù oríṣiríṣi àti mínírà. Ẹ lè ṣe nínú ìṣẹ̀ṣe ní protocol. Ẹ máa kúkú ni, ẹ máa kú dànù ni. Kó lọ bèrè bó ṣe ń ṣe wọn ṣòrìṣà ní 10 years sẹ́yìn ni tó jẹ́ pé òṣì ẹrù lẹ́ ń dì kiri.
òṣì ẹrù lẹ́ńdì kiri tẹ bá fẹ́ bá wa gbé ìṣẹ̀ṣe wa lárugẹ má bá wa bàjẹ́ ẹ má bá wa bàjẹ́ mi ì ní dẹ̀yìn lẹ́yìn yín àfi tẹ bá dẹ̀yìn láti máa fún òkun ilé ìwọ̀ jẹ tẹ bá dẹ̀yìn láti máa ṣorí burúkú kákàkiri ẹ̀yin adójútì ni wọ́n ṣépè fún yín ni ṣé wọ́n ṣépè fún yín ni bẹ́ẹ̀ náà ni ìwọ Yemọja of Lagos tó ń ṣòṣì tó ń lo ẹ̀mí ẹ̀yin náà wo fídíò ẹ̀ tó ń ṣorí burúkú tó ń ṣòṣì ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má kó rí burúkú yín tẹ kó wá láti chọ́ọ̀chì ẹ má kó wọnú ìṣẹ̀ṣe o àwọn babaláwo yín ń wò yín níran wọ́n ń wò pé ṣé bórìṣà dẹ̀ ṣe rí lélẹ̀ wọn ò lè sọ̀rọ̀ olórìṣà lèmi tẹ́ ẹ bá ṣòṣì òṣì á ṣe yín tẹ́ bá rò pé agbára wèrè tẹ́ ń gbé fúnra yín tẹ́ bá ṣòṣì òṣì á ṣe yín àdàbí tí ó bá jẹ́ pé òrìṣà kọ́ ló rán mi níṣẹ́ ló kù tẹ́ bá ṣòṣì òṣì á ṣe yín àtúnṣe ní kẹ́ṣe àtúnṣe la pè yín fún tẹ́ bá ṣòrìṣà kò sí èèwọ̀ ń bẹ̀ ṣùgbọ́n má bòrìṣà jẹ́. sẹ́mọ̀ pé ó pẹ́ tí mo ti máa ń sọ fún wa pé kò sí ẹ̀sìn kankan lórí ayé tí ò ní pàǹdà nínú ẹ̀sìn ṣùgbọ́n ká nírú ọmọbìnrin tó ń sọ̀rọ̀ yìí ò bá jáde àní mọ̀ pé kì í ṣe gbogbo ẹlẹ́sìn ìbílẹ̀ ló yan pàǹdà bó ṣe nínú ẹ̀sìn mùsùlùmí a rí àwọn àfáà tó ṣe pé wọ́n ti yà kúrò ní ojú ọ̀nà tó tọ́ bẹ́ẹ̀ la rí àwọn ẹlẹ́sìn kiriyó náà tó ṣe pé wọ́n ti yà kúrò lójú ọ̀nà tó jẹ́ ọ̀nà tó tọ́ tí wọ́n ti mú àmúlùmálà wọnú ẹ̀sìn náà nítorí pé àwọn èèyàn fẹ́ jẹun ó ṣàgbọ́dọ̀ wá kátà máa fi tán àwọn èèyàn jẹ táwọn èèyàn á fi rò pé tòótọ́ ni wọ́n torí látìgbà tí mi ti délé ayé èmi ò tí ì ríbi tí oníṣẹ̀ṣe ti ń lo àbẹ́là rí èmi ò ríbi tí oníṣẹ̀ṣe ti ń lo tùràrí rí torí kódà àwọn òrìṣà kan wà tó ṣe pé wọn fẹ́ràn òórùn kó òórùn èmi ò ríbi tí àwọn oníṣẹ̀ṣe tí wọ́n ti ń lo pé ká máa fi àwọn nǹkan olóòórùn dídùn bí àwọn elétẹ́rì ká máa fi sára èmi ò rírí o àfi báwọn ìyá ọlọ́sùn ti wà láyé ìsìn bá ṣe ń lo gbogbo ẹ̀ èmi ò ríbi tí oníṣẹ̀ṣe ìyá ọlọ́sùn ti gun òkè ẹ̀mí rí kò sínú odù Ifá kò dẹ̀ sí nínú ìtàn ìwáṣẹ̀ pé nígbà tí àwọn ọlọ́sùn nígbà tí wọ́n wà àwọn tó jẹ́ ọlọ́sùn gidi láyé àwọn baba ńlá wa pé wọ́n gòkè ẹ̀mí níbo la ti rí níbo lẹ́yìn ti rí èyí ní ẹ̀wò ẹ̀wọ̀n tí wọ́n ṣe wọ́n ní ẹ̀mí ń gbé àwọn bí àwọn ló dẹ̀ ń gbé ẹ̀mí àmúlùmálà wọ́n ṣe ń ṣe nínú ẹ̀sìn àwọn ọmọlẹ́yìn Kristi lélẹ́yìí o tí ó pé nǹkan tí ò sí nínú ẹ̀sìn àwọn ẹlẹ́ni bó ṣe ń gbé wọbẹ̀ náà ni bó ṣe wà ní ẹ̀sìn àwọn mùsùlùmí náà lélẹ̀ ó túmọ̀ sí pé nǹkan ti ṣe wá ní ìran tá a wà yìí nípa ẹ̀sìn àsáwọ̀ ti wà ẹni tẹ́ bá kàn jẹ́ ojúlówó ẹlẹ́sìn nínú àwọn tó ń ṣe ẹ̀sìn lẹ nílò láti máa jáde bí irú ilé tóbìnrin yìí ṣe ẹ jẹ́ káwọn èèyàn máa mọ̀ pé kì í ṣe gbogbo èèyàn tó wà nínú ẹ̀sìn náà ló ya pàǹdà lájẹ bẹ́ẹ̀ àwọn èèyàn máa fi ojú burúkú wọ ẹ̀sìn wò ó yé wa fún àpẹẹrẹ ẹ̀wọ̀n ló àwọn ilé tàn wí tá a bá sọ̀ra àwọn kan lè ní àwọn ìjọ aláṣọ funfun ni wọ́n bí àwọn ìjọ aláṣọ funfun ṣe máa ń ṣe lélẹ́yìí láìsí mọ̀ pé ọlọ́sùn ni wọ́n ọ̀pọ̀ àwọn ọlọ́sùn wọ́n ní ẹ̀mí mú àwọn táwọn ìjọ aláṣọ ò bá yá jáde ká ní kí ṣe bá a ṣe ń ṣe lélẹ́yìí nínú ẹ̀sìn wa ṣé wọn ti sọ àwọn ẹlẹ́ni lẹ́nu ẹ dá mi lò ká ní irú obìnrin ò jáde ń sìn a máa rò pé bẹ́ẹ̀ ni àwọn ọlọ́sùn ṣe ń ṣe bẹ́ẹ̀ lóòótọ́ lọ̀rọ̀ tí arábìnrin yìí ń sọ lóòótọ́ ló ń sọ ẹ̀ ń fún òkun léèwọ̀ jẹ ẹ̀ ń gbégbèkúgbè sínú òkun bá ṣe ń ṣe lélẹ́yìí o gbogbo nǹkan tó yẹ kán dánwò níta gbangba tí wọ́n ń dánwò láyé ìsìn pé wọ́n ń ṣe kí arí mi wọ́n wá àwọn ènìyàn tó mọ àwọn oníbàárà àwọn nǹkan tó yẹ kí wọ́n dánwò nǹkan tó yẹ kí wọ́n túwò wọ́n ń ṣe ẹ fi ń pa àwùjọ wa lára ẹ fi ń pa àlàáfíà àwùjọ wa lára ẹ ń fún àwọn òrìṣà ní èèwọ̀ jẹ àwọn òrìṣà yìí wà ń bínú oríṣiríṣi àjàkálẹ̀ àrùn tó yẹ kó ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ àwọn yóò fẹ́ mi wọn fẹ́ kọ́ ẹ̀kọ́ mọ́ tí a bá ti ní owó díẹ̀ báyìí ọtí tán nìyẹn ìka kò ní wò wọ́n dì ẹ wo ìyàwó odidi ọba àkọ́kọ́ nílẹ̀ Yorùbá kó má mọ ohun tó tọ́ láti ṣe ká máa forí àṣà pódò ká máa forí nǹkan pódò ẹ̀yin tẹ́ sì jẹ́ bàbá wa ẹ sọ fún wọn ẹ̀yin tẹ́ jẹ́ ìyá wa ẹ sọ fún wọn
wọ́n á ba nǹkan jẹ́ máa ṣe. Gbogbo ẹ̀sìn ló nílò àfọ̀mọ́, gbogbo ẹ̀sìn ló nílò àtúnṣe. Ẹ̀yin tí ẹ mọ ojúlówó, ẹ̀yin tí ẹ mọ ohun tó tọ́, ẹ má sùn tẹ́tẹ́rẹ́ o, nǹkan tí ń wọ́ lọ. Adéọmọdé ní orúkọ mi, ẹ jọ̀wọ́ ẹ bá mi pín fọ́nrán yìí kiri, ẹ má sì gbàgbé láti tẹ̀lé mi lórí ojú òpó YouTube mi. Eré o, ó dàbọ̀.